bí àwọn Fúlàní agbénipa agbénigbowó bó ṣe ń ṣe ọṣẹ́ bó ṣe ń gbé gbogbo àwọn ọmọ ìyá wa káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire. Ní Ìbàràpá ìyẹn Òkè Ògùn lọ́hùn, wọ́n tún ti gbé àwọn ọmọ ìyá wa níbẹ̀ ìyẹn ní àná yes àná ni mo gba kọ́ yẹn ni wọ́n gbé wọn ni wọ́n kidnap wọn ìyẹn àwọn Fúlàní darandaran yìí. Àbá ṣe ń gbìyànjú pé kí wọ́n lè dẹ́kun ìfipábánilájọṣepọ̀ ní ilẹ̀ káàárọ̀ oòjíire àbí ìfipájínigbé ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀bàyéjẹ́ yìí ni wọ́n sọ wípé àwọn ò ní dẹ́kun rẹ̀. Bí bàbá wa Chief Adéyẹmọ Ìgbòho Ṣàmájàsọ́lá bí bàbá ṣe ń gbìyànjú láti jẹ́ kí ilẹ̀ káàárọ̀ oòjíire kó lè wà ní ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà, bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀bàyéjẹ́ kan àwọn ìka ènìyàn ni wọ́n sọ pé rárá kò ní rí bẹ́ẹ̀. Ǹjẹ́ bí èmi àti yín báwo ṣe lajú wa lẹ́ni tí gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire tí ó fi bàjẹ́ tán? Kí ni ipa tí èmi àti rẹ yóò kó tí ilẹ̀ káàárọ̀ oòjíire tí ó fi tẹ̀síwájú tá fi jàjàbọ́ nínú ogun Fúlàní ajínigbé agbénipa yìí? Torí ní ọ̀pọ̀ ìgbà tí àwọn Fúlàní yìí tí wọ́n bá ṣọṣẹ́, gbogbo wa láyọ̀ pariwo pé kí ló dé wọ́n tún ti gbé yẹn wọ́n tún ti ṣe kinní kan. Àmọ́ gẹ́gẹ́ bí òye tèmi, ǹjẹ́ èmi àti rẹ ǹjẹ́ àwa ń gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé ìyẹn ní agbègbè wa láti dáàbò bo gbogbo àwọn èèyàn wa? Ǹjẹ́ èmi àti ẹ ǹjẹ́ à ń gbé ìgbésẹ̀ náà? Torí a ti polongo, a ti palantia, a ti ké, a ti yán fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ọ̀gbẹ́ni Ṣèyí Mákindé pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe ń jẹ́ àwọn bàbá wa àti ìyá wa gbé. Àmọ́ ẹni tó fẹ́ gbà wálẹ̀ tó jẹ́ mẹ̀sáyà fún wa bàbá yẹn wọ́n tún gbógun ti bàbá yẹn ìyẹn Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ǹjẹ́ ẹ kó mọ́ rí bẹ́ẹ̀? Kí ló jẹ́ pé àwa Yorùbá àwa gangan ni ọ̀tá ara wa? Ní àná alánà ni bọ́dà kan pè wá láti Ìbàràpá wípé wọ́n jí àǹtí àwọn gbé wípé wọ́n wà nínú 18 passenger ìyẹn ibẹ̀ ni wọ́n ti jí wọn gbé tán dá ogbó wọn dúró tí wọ́n sì ṣe kíni tí wọ́n jí wọn gbé tí wọ́n kó wọn lọ nínú igbó tí wọ́n dẹ̀ ń béèrè fún ransom wípé àǹtí òun wà nínú ẹ̀. Èmi wá ń béèrè pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú gbogbo àwọn nǹkan tí bàbá wa Chief Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ń gbìyànjú láti ṣe pé ká lè fọ ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ́, bẹ́ẹ̀ sì ni àwa rí pé ẹni tó jẹ́ aṣíwájú wa gangan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn gangan ni wọ́n ń daṣẹ́ náà sígbó ìyẹn Gọ́vnà Ṣèyí Mákindé. But awíwíwíwí ó dàbí pé wọ́n ti ń kọ etí ọ̀gbẹ́yìn sí ọ̀rọ̀ wa nítorí pé kí ni olóòótọ́ ìlú onìkà ìlú gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn ọmọ káàárọ̀ oòjíire bí a ṣe mọ̀. Torí pé kí ni àìmọye ìgbà láti pariwo pé ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran ní Òkè Ògùn yìí, what is the next step láti ké. Àmọ́ àwọn bàbá yẹn sọ pé àwọn lè ṣe security, àwọn lè ṣe kinní kan, àwọn lè ṣe kinní kan. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà a rí i pé gbogbo àwọn bàbá wa àti ìyá wa ní oko yẹn wọn ò ní ìfọ̀kànbalẹ̀, wọ́n jí wọn gbé náà ni. So èyí mo fi ń béèrè lọ́wọ́ gbogbo ọmọ káàárọ̀ oòjíire káàkiri pé what is the next step sí gbogbo nǹkan yìí? Because ó ti tó stage jẹ́ pé àwọn gómìnà yìí gan àwọn gan ò ní nígbádùn mọ́ lórí oyè tí wọ́n wà. Gbogbo àwọn gómìnà South West
ibi tí ilẹ̀ tàwa bá dé tó jẹ́ ilẹ̀ káàárọ̀ òjíire ibẹ̀ làwa sọ̀rọ̀ mọ́ láti jẹ́ kó yé gbogbo ọmọ káàárọ̀ òjíire pé kí ni ilẹ̀ káàárọ̀ òjíire a ní láti protect ẹ̀ by fire by force because a ti sọ wípé Yorùbá nation no going back ní ọ̀rọ̀ Yorùbá nation yìí torí pé kí ni bó ṣe pa ọgbà àwọn ìyá wa bàbá wa kò dùn mọ́ wa nínú. So èmi wá fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi gba gbogbo àwọn Ìbàràpá méjèèje mo fẹ́ fi gbà wọ́n ní àmọ̀ràn pé the best thing is that they should come out and protect wípé governor ẹ deny wípé wọn ò jí àwọn èèyàn àwọn kankan gbé wọ́n dẹ̀ jí àwọn èèyàn yín gbé so you people have to come out ẹ gbọ́dọ̀ jáde kẹ́ ẹ pariwo kẹ́ ẹ kígbe kẹ́ ẹ protect kẹ́ ẹ jẹ́ kán mọ̀ pé n ti ṣe yín lábẹ́ aṣọ kò ṣe pa mọ́ramọ́ gbogbo ọtí state governor ń parọ́ káàkiri wípé àkọsí kankan tó ṣẹlẹ̀ ní Ìbàràpá pé wọn ò kidnap èèyàn pé wọn ò ṣe kankan gbogbo kíní yẹn ni kẹ́ ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn káàkiri gbogbo àgbáláyé kí wọ́n mọ̀ ọ̀nà wo ni wọ́n fi mọ̀ ṣé kíní kan mo notice ní orílẹ̀-èdè wa yìí àìmọ̀ ẹ̀tọ́ wa ló dà pé ìní ẹ̀rù fi ń ba ẹnì kọ̀ọ̀kan wa we don't know our right our right is to protect tí ìjọba bá ń ṣe nǹkan tí ò bá tẹ́ wa lọ́rùn àbí tí ìjọba bá mẹ́hẹ ní àwọn tó bá kùnà níbi àwọn aspect kọ̀ọ̀kan we have to protect ní agbára kankan tó ju kí a fi ẹ̀hónú wa hàn ká sì sọ pé ní tí ìjọba yìí ń ṣe kò tẹ́ wa lọ́rùn àmọ́ àwọn ìjọba Nàìjíríà a ti mọ̀ pé ọwọ́ tí wọ́n ń lò anybody tó bá ti protect tó bá ti fi ẹ̀hónú rẹ̀ hàn ó ti di ọ̀tá wọn ìyẹn ní location 419 location confusion àmọ́ lábẹ́ bó ṣe lè wù kó rí protect yẹn náà lẹ́sìn tó ń ṣe torí pé kí ni tẹ́ ẹ̀ bá ṣe protect àwọn state yòókù tó kù àwọn ọmọ káàárọ̀ òjíire yòókù tí ó kù káàkiri gbogbo àgbáláyé wọn ò ní mọ̀ kì í ṣe gbogbo wọn ló lè mọ̀ pé nǹkan báwọn ó yìí tó ń ṣẹlẹ̀ ìyẹn ní ìlú Ìbàràpá títí di àsìkò yìí mo fẹ́ fi àǹfààní sọ fún gbogbo àwọn Ìbàràpá méjèèje ipe kí gbogbo yín kẹ́ ẹ túyàyà kẹ́ ẹ jáde kẹ́ ẹ protect against this genocide tó ń lọ ní Ìbàràpá because ẹni tó yẹ kó gbà wá tó jẹ́ bí mẹ̀sáyà wa a ti rí i pé àwọn tó jẹ́ gọ́fìmẹ̀ntì àwọn náà ń gbógun tì í wípé kí ló tó fẹ́ fi gba àwọn ọmọ káàárọ̀ òjíire kalẹ̀ kó jẹ́ káwọn Fúlàní mọ pa wá bó ṣe ń pa wá yẹn iná ló dùn mọ́ wọn nínú because ó ní tí wọ́n ń gbà bẹ́ẹ̀ because as a governor of a state you are the chief security of a state and you are not taking any action for people killing us gbé ìgbésẹ̀ kankan jẹ́ àyíká máa pa wá lọ dẹ̀ ń gba owó security chief security ń gbà every month ń gbà nínú state and ẹ̀mí àwọn èèyàn tí ẹ sọ pé ẹ jẹ gómìnà lé lórí ẹ̀mí wọn ni wọ́n fi ń ṣòfò yẹn ǹjẹ́ ó yẹ kó máa rí bẹ́ẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjíire ó yẹ kí gbogbo wa tá a bá ti ẹ̀rù kankan gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ àtibọ̀tán ń ló yẹ kí gbogbo wa kájọ máa rò kí gbogbo wa máa rò àtibọ̀tán pé ìjọ́ kan lèmi náà ó kú ìjọ́ kan ìwọ náà ó kú kí wá ní àpẹẹrẹ gere tí a fẹ́ fi kalẹ̀ àbí kí ni ọ̀rọ̀ tí a fẹ́ kọ kalẹ̀ tí a fẹ́ yẹ kí gbogbo àwọn èèyàn kí wọ́n máa sọ tí a bá lọ tán ẹ̀yin náà wo tó ṣẹlẹ̀ lónìí lára àwọn bàbá Afẹ́nifẹ́re èyí tó kú lónìí tó kú òní láyé pé wọ́n sin bàbá yẹn ẹ̀yin náà wo òun ti parí iṣẹ́ tí a rán kó wá ṣe láyé ó ti parí rẹ̀ nu ìwà tó bá wù àti iṣẹ́ ọwọ́ rẹ̀ òun ló kù tí yóò máa jẹ níbi tó wà ẹ̀yin náà wá wò ẹ̀yin tẹ́ ẹ wà láyé tẹ́ ẹ já síwájú wa tẹ́lẹ̀ ń darí wa ní ilẹ̀ káàárọ̀ òjíire tẹ́ni ẹ̀ ń darí wa ní ilẹ̀ káàárọ̀ òjíire tẹ́ ń hùwà báyìí tí à ń sọ fún yín pé àwọn ọmọ Yorùbá ìnira tí ẹ fi mú wa ó ti pọ̀ jù ó ti sú wa a fẹ́ ṣe Nàìjíríà mọ́ àwa fẹ́ kúrò lórílẹ̀‐èdè tí wọ́n ń pè ní Nàìjíríà ni a fẹ́ kúrò ní orílẹ̀‐èdè location 419 a fẹ́ gba Yorùbá nation a sọ fún yín a sọ pẹ̀lú àpọ́nlé a sọ pẹ̀lú ìbọ̀wọ̀ àti ìtẹríba a tẹ̀lé ìlànà òfin tó yẹ ká tẹ̀lé àmọ́ síbẹ̀síbẹ̀ náà ẹ̀ ń bú wa pé ẹ̀yin nìkan ni so gbogbo àwọn nǹkan yìí
kò lè jẹ́ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kó tẹ̀síwájú, kò lè jẹ́ kí ẹ ní àṣeyọrí lórí gbogbo àwọn nǹkan tí ẹ ń ṣe, torí pé kí ni àwọn tí ẹ sọ pé ẹ jẹ gọ́fìmẹ̀ntì ẹ jẹ gọ́fìnà lé lórí, ẹ ń ṣe wọ́n bó ṣe wù yín, ẹ ń hùwà sí wọn bó ṣe wù yín, ẹ kí ẹ nípa wọn, ẹ kí ẹ nípa life wọn, ẹ kí ẹ nípa property wọn, ẹ ń sọ pé mọ́tò and mọ́tò yìí kì í jẹ́ kí èèyàn kó rí ìjọba kankan ṣe ní orílẹ̀-èdè kankan. Orílẹ̀-èdè tí ìjọba wọn bá ti sọ pé mọ́tò kò sí bó ṣe lè ṣe ìjọba ní orílẹ̀-èdè yẹn, kò lè ní ìlọsíwájú. Àti pé orílẹ̀-èdè Nàìjíríà tí a sọ̀rọ̀ nípa rẹ̀ yìí is not a country gẹ́gẹ́ bí èmi ṣe sọ. Nigeria is a business center tó jẹ́ pé kí ni a dá gbogbo àwọn ẹ̀yà àwọn èdè papọ̀ láti jẹ́ kí ni kí wọ́n lè máa ṣe kí ni kí wọ́n lè jọ máa interact, torí pé kí ni n tí àwọn tó jẹ́ aláwọ̀ funfun tí wọ́n dà wá pọ̀ ni pé àwọn àlùmọ́nì wa, àwọn nǹkan ọrọ̀ ajé wa, láti pé kí wọ́n lè kó kí àwọn lè máa fi ṣe àǹfààní ìyẹn ní ilẹ̀ tiwọn lọ́hùn. Wọ́n wá mú àwa ọmọ aládé àti àwọn èdè yòókù náà, wọ́n wá dà wá papọ̀ láti pé kí wọ́n lè fi da èdè wa rú. Ǹjẹ́ orílẹ̀-èdè táwọn kan fẹ́ máa continue ni o? Even though we force ourselves to be in Nigeria, Nigeria can never be great again, because I have the proof, and the proof is here. I always tell people, I have the proof that Nigeria cannot be great again. I have the evidence to prove. Ẹ kàn á wo fọ́tò, wo fídíò tí mo fẹ́ play fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire yìí láti enlight wa, láti jẹ́ kó yé wa wípé no matter how we do to make a unity in Nigeria, Nigeria can never be united. Nigeria cannot be great. A country where the primary mission of a politician is to make money and more of it. Ṣé ti gbọ́, orílẹ̀-èdè Nàìjíríà can never be great, torí pé kí ni àwọn tí wọ́n jẹ olórí lé wa lórí, èròǹgbà wọn tí wọ́n fi jẹ olórí yẹn ni pé kí àwọn kí wọ́n lè ṣe kí ni kí wọ́n lè rí owó, kì í ṣe pé láti lọ sin ìlú bàbá wọn, kì í ṣe pé láti lọ ṣe nǹkan tí àwọn mẹ̀kúnnù náà wọn lọ ṣe. Irú ìlú bẹ́ẹ̀ báwo ni ìtẹ̀síwájú àti ìdàgbàsókè yóò ṣe bá wọn ní irú ìlú bẹ́ẹ̀? So fún àǹfààní yìí, mò ń jẹ́ kó yé gbogbo ọmọ káàárọ̀ oòjíire, fún àǹfààní àwọn tó sọ pé one Nigeria àbí restructuring can never work in Nigeria. The best thing is that kí everybody kí wọ́n lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ tí a ń pè ní self-determination. Self-determination is the only solution to the problem of Nigeria ní ọwọ́lọ́wọ́ tí a wà yìí. Kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire kí ẹ jẹ́ ká nìyẹn ní ọkàn àyà wa. Politicians loot public funds without fear of recriminations. Have you ever thought about where they started? Two young guys connive, kill, and dump the remains of a delivery man in a suckaway after placing order for 2 iPhones. Does that headline sound familiar? Here is a country where greed runs in the blood of the citizens. Don't be quick to declare yourself saint. When at parties, you are used to collecting souvenirs 3 times under the pretense of having non-existent neighbors beside you. When visiting an office, you cite free candies. Instead of picking a piece or 2, you fill your purse to the brim. After all, you care less about who else comes visiting same place after you. At the buffet party, we want a taste of everything in large portions. Our plates look scary even to us. We know fully well that we don't need so much, but the greed in us won't let us give any consideration to the next person. The fast food restaurants that prefer using rotten pepper and then sell the food at high prices. The building developer that uses low-quality building materials in erecting the building that ends up killing innocent people. The house agent that heaps an unbelievable amount under the tag, agreement and commission. What about bus drivers and bike men that hike fares
just because the bus stop seemed crowded with commuters. An employee who takes lavish vacations at the expense of his employer by claiming that the vacations are business trips, even when they really aren't. We all have something in common: greed. If you have selfish, greedy, ignorant citizens, you are going to get selfish, greedy, ignorant leaders. Nigeria cannot be great until there is a total Nigeria can never be great. Torí pé kí ni gbogbo àwọn tó jẹ́ aṣíwájú wa torí ìfẹ́ ara ẹni nìkan ni wọ́n fi lọ sí orí ipò yẹn, kì í ṣe torí pé káwọn lè develop agbègbè àwọn èèyàn àwọn táwọn lọ represent. Àwọn lọ torí pé kí ni torí pocket money tí àwọn ń wá lọ bẹ̀. Àǹtẹ́bàdẹ̀ wo gbogbo àwọn táwọn sọ̀rọ̀ nípa wọn yìí, tá a bá wò wọ́n dáadáa gbogbo àwọn ọmọ wọn ò sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo àwọn ọmọ àwọn politician náà sọ̀rọ̀ yìí wọn ò sí lórílẹ̀-èdè Nàìjíríà. Outside country ni gbogbo wọn ń lọ. Táwọn fẹ́ ṣe medication, táwọn fẹ́ ṣe ètò ìlera wọn, outside country náà máa ń lọ. Táwọn fẹ́ lọ sí school, outside country náà máa ń rán wọn lọ. Gọ́fúnà tó jẹ́ gọ́fúnà state yìí, Ọ̀yọ́ state yìí, ǹjẹ́ ọmọ gọ́fúnà náà ǹjẹ́ ó wà lórílẹ̀-èdè yìí? Gbogbo wọn ò sí ńbẹ̀. Wọ́n wà ní orílẹ̀-èdè UK, America, Canada, Germany. Bí gbogbo wọn bá ṣe máa ń ṣe kí nìyẹn, bí wọ́n ṣe máa ń rán àwọn ọmọ káàkiri nìyẹn. Èmi dẹ̀ máa ń sọ̀rọ̀ before kí tó máa sọ̀rọ̀, mo máa ní proof. Mo máa ń sọ ọ̀rọ̀ kan pé all the southwest governors they did not have a capacity on insecurity in southwest. The reason is that gbogbo àwọn tí à ń wò ní aṣíwájú especially àwọn governor yẹn wọn ò ní ìkápá kankan ní orílẹ̀-èdè yìí lórí ètò ààbò. Wọn ò ní ìkápá kankan lórí ẹ̀. Fún ìdí èyí ẹni mò ń sọ fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire kí ẹ ń kálukú kí ẹ lọ gbáradì láti máa protect life àti property ara yín. Ẹ lọ gbé aradì láti máa ṣe kí ni protect life àti property ara yín, because the southwest governors are not ready to save people's life. They are not ready to save people's life ní àsìkò tí a wà yìí. So ẹ̀yin náà wo gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri náà. Ẹ wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Yorùbá. Débi pé àwọn gọ́fúnà yẹn wọn ò tiẹ̀ wá ka gbogbo ọmọ káàárọ̀ oòjíire, wọn ò kà wá kún nǹkan kan mọ́ ní orílẹ̀-èdè Yorùbá. So fún àǹfààní yìí, gbogbo ọmọ káàárọ̀ oòjíire nílé lóko, please let us be unite. Let us be unite. Ẹ jẹ́ ká lo ìfẹ́ àti ìṣọ̀kan láti ṣe kí ni? Láti jẹ́ ká lè jà fún ẹ̀tọ́ wa. Kí ni ẹ̀tọ́ wa? N tá à ń béèrè fún is very simple. Self-determination. Àwa náà fẹ́ ní àṣẹ lórí ilẹ̀ wa. Àwọn nǹkan àlùmọ́nì wa ká mọ control rẹ̀. Ká jẹ́ èdè kan, because Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè kan. Kì í ṣe orílẹ̀-èdè kan ní Nàìjíríà, everybody ló mọ̀ yẹn. And tá bá ní country, tá bá ní a nation is a place where they are speaking the same language of the same culture. So gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí is just a 419 ni, because Lord Lugard tó gbìyànjú láti so wá papọ̀. Ó mọ̀ọ́mọ̀ so wá papọ̀ torí pé kí ni? Torí n tó fẹ́ rí níbẹ̀ ni. So àwọn constitution táyẹ̀ ń lò Nàìjíríà, they are not ready to change it. So the best thing is that everybody should go on their way. Kí ẹ kálukú kó ṣe kí ni? Kó lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀. Tí ẹ kálukú bá lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀, inú ó mú ìfọ̀kànbalẹ̀ bá orílẹ̀-èdè káàárọ̀ oòjíire. Láìsí yẹn, ẹ mọ̀ yà pa ọ̀tàn àwa ọgbọ́n ọmọ káàárọ̀ oòjíire. There will not be a peace in southwest, because bí southwest insecurity bó ṣe improve sí ní ojoojúmọ́ ní àwọn tó jẹ́ gọ́fúnà yìí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń rí owó sí ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Bẹ́ẹ̀ sì ni àwọn ọba wa, mo máa ń sọ kinní kan, they are the cause of this problem. Tá bá wo ohun tí ó pọ̀ jù nínú wàhálà yìí,
àwọn ọba wa àwọn ni wọ́n fà á bọ̀dẹ̀ yìí máa ń sọ kínní kan àní rọ́bà fín gẹ́gẹ́ bí opinion ti tèmi àní rí àwọn kábíyèsí fín a máa jẹ́ kí wọ́n máa mọ̀ náà ni pé ẹ̀yin lọ́balọ́ba ní tẹ́ ń ṣe yìí ìtàn kan lẹ̀ ń kọ o gbogbo ìtàn tẹ́ sì ti ń kọ ẹ máa rántí pé àwọn ọmọdọ́mọ yín àwọn náà ṣe kí ni wọ́n ó dé bá because tí ò bá ní rí bẹ́ẹ̀ ẹ wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire dídọ́ba aládé kan tó tún sọ fún àwọn fúlàní pé kán sì máa bọ̀ táwọn fúlàní yẹn tí wọ́n dẹ̀ rán challenge àwọn fúlàní yẹn pé kán kúrò níbi tí wọ́n wà yẹn ipá àwọn ò fẹ́ wọn ní orí ilẹ̀ àwọn mọ́ táwọn sọ pé ṣèbí ọba tiyín náà ló ní kí àwa ká máa bọ̀ wá sí ìlú tí gbogbo àwọn kinní yẹn tí ẹnu àwọn ọmọ Yorùbá tí ẹnu wa ò bá tí ì kò ní ilẹ̀ káàárọ̀ oòjíire àbí tí ẹnu àwọn ọba tí ò bá tí ì kò àwọn ọmọ Yorùbá nation yìí ó máa fẹ́ difficult fún wa díẹ̀ but àwọn ò ní fi tí wọ́n ṣe because a ti make up mind wa pé no going back on this agitation until we regain our father's land until we protect our father's land a ní láti protect ilẹ̀ bàbá wa ilẹ̀ àwọn baba ńlá bàbá wa a ní láti dáàbò bò bí àjòjì kò ṣe ní gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́ gbogbo nǹkan yìí iná lèmi máa ń sọ ní gbogbo ìgbà